Kolioso family are not dead, they are getting prepared. Kolioso returns. The time has come. Awaken the spirits! So guys, so this is the end of Oshodiran part 2. So now they are going to continue Kole-Osho. So inú ìwé yẹn nǹkan tó ń ṣe láti sọ fún wa ni pé nǹkan tó ṣẹlẹ̀ tí Kole-Osho fi wá, nǹkan tó ṣẹlẹ̀ láyé wáṣẹ̀ tí ó fi bí Kole-Osho, òun nìkan tó ń ṣàlàyé fún wa nínú Oshodiran yẹn. So you have to understand. So nísìnyí báyìí ó dà mọ́ ẹ̀ṣẹ̀ máa ṣe Kole-Osho part 11, but still náà go and watch it and come and review what you understand in this Oshodiran part 2. So let's go. ẹ̀yin tèmi wọ́n nílò ìyọ̀tá fojúbà ṣùgbọ́n mo ṣe àtìlẹ́yìn fún kan tí bọ̀dá yẹn sọ ìyẹn nípa Oshodiran níbi tí Oshodiran níbi tí ó end sí, ṣùgbọ́n ẹ̀yin fáyín náà ẹ lọ wò kẹ́ wá comment sí abẹ́ bíi pé ṣé lóòótọ́ ṣé ó túmọ̀ sí pé Kole-Osho ń padà bọ̀, nítorí pé the end yẹn part 2 a rí pé ní ìwé tí ọmọ yẹn gbé ní part 10 Kole-Osho wà láti gbogbo part yẹn a rí pé ọmọ yẹn ó gbé ìwé wà lọ pàdé bàbá ẹ̀ ó jẹ́ bíi professor àwọn ọmọwé tó sì jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n tó sì jẹ́ àwọn tó tún jẹ́ bíi special people, I understand, tó ní special talent ẹ get ìyẹn lápá bẹ́ẹ̀. Nínú sinimá náà a lè ṣàkíyèsí pé ó ti lo àwọn kárátà kọ̀ọ̀kan tẹ́pọ̀ àwọn náà wò pé ó lẹ̀ nìkan bẹ́ẹ̀ Àjànàkú bàbá ẹ̀ àti bàbá Oshodiran wọn jọba ara wọn pọ̀ dáadáa. Ó tún lo ìyẹn Ozeyin gbìyànjú, in fact bó ṣe máa sọ nǹkan specially nípa ọ̀rọ̀ Ozeyin, torí Ozeyin gbìyànjú, Ozeyin nílò ó ní voice ìyẹn bàbá Oshodiran torí pé kí ni òun ló jẹ́ bí kékeré bàbá Oshodiran nígbà tó wà kékeré ìyẹn lápá abẹ. Lẹ́yìn náà wọ́n lo ìyẹn ìnàkí àbí kíkan kí lẹ́ ń pè, wọ́n lo bros náà nú ẹ̀, wọ́n lo àwọn kárátà tuntun lóríṣiríṣi. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wò pé ẹ ti lo àwọn kárátà míì pé àwọn tẹ́lẹ̀ nǹkan lè ṣó tó kó sínú Oshodiran ìyẹn bó ṣe jẹ́ lápá abẹ nìyẹn. Bá a ṣe ń wò báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé Oshodiran ti tán, kó jẹ́ pé bíi Returns of Kole-Osho ló máa padà wá, ọ̀pọ̀ jẹ́ pé Kole-Osho part 11, nítorí pé níbi part tó end sí wọ́n padà jáde kúrò nínú ìwé, wọ́n pò wọ́n jáde kúrò nínú ìwé, ibẹ̀ ni wọ́n end ìyẹn part 2 ìyẹn Oshodiran sí. Ẹ̀yin tẹ́ bá ti wò kí ló ń tí ẹ̀yin náà retí ìyẹn nínú part ṣé 3 ní ká pè tó ń bọ̀, tàbí kí lẹ́yìn retí, ṣé Return of Kole-Osho ló máa jẹ́ ni tàbí Kole-Osho part 11, nítorí pé èmi mọ̀ pé kò lè tán síbẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wò ní bẹ́ẹ̀ mi ṣe ń rò nìyẹn. Bó dẹ̀ mọ̀ pé gbogbo àwọn sinimá tí ìyẹn Kole-Osho bá gbé jáde gbogbo aláṣẹ tán ìyẹn láti kó gbogbo ẹ̀jẹ̀, kò easy láti kọ tán, kò easy láti kọ story. Eléyìí mo nígbàgbọ́ pé ó máa yí àwọn ọ̀pọ̀lọpọ̀ sí ìyẹn part 2 ju part 1 lọ. Mo ní kí n sáré gbé yín débẹ̀ èèyàn mi George KTV náà ní ká ṣe. So guys, go and watch Oshodiran part 2. Ó ti ẹ kà sí nǹkan tó ṣe bẹ́ẹ̀.